وذنوب كما هي ولو أن رب الناس أبقى نبينا سيدنا ولا صلى الله عليه وسلم صلى الله عليه وسلم عليك من الله سلام تحية صلى الله عليه وسلم جنات من الأرض راضية اللهم يا ربي صل على محمد وسيد سادات النبي محمد. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. Al-Wazir akéwùgbà gold ọmọ akéwùgbà ẹrú mo tó dé. Ìfẹ́ ló láyé ìfẹ́ ló lọ́run. Yorùbá ẹ jẹ́ ká ronú wò ká ló fẹ́. Kí la bá fífẹ́ ṣe tí ó dáa. Kí la bá fífẹ́ ṣe tí ó dáa. Kí la bá fífẹ́ ṣe tí ó dáa o. Kí la bá fífẹ́ ṣe tí ó dáa. Kí la bá fífẹ́ ṣe tí ó dáa. Ọ̀kan nínú àyá Kùránì tó máa ń jọ mí lójú pé ọba tó kọ Al-Kùránì ọba tó kọjá bẹ́ẹ̀. Ọba mi sọ fún wa ọlọ́ni wala qad karramna bani Adam. Wala qad karramna bani Adam. Wa hamalnahum fil barri wal bahri. Wa razaqnahum minat tayyibati. Wa faddalnahum ala kathirin mimman khalaqna tafdila. Wala qad karramna. Ọlọ́ni ènìyàn ni mo pọ́nlé jù. The most honourable creature of Almighty Allah is a human being. Ọlọ́ni ènìyàn ni mo pọ́nlé. Ọ̀nà wo la gbà pa ènìyàn lé? A sí àwọn ènìyàn láwọn tí wọ́n mọ̀ move. We are social animal. Ẹ̀dá tí ò lè dáyé gbé ni wá. Ló jẹ́ kí n pe tọ́pìkì tèmi ní pé ẹnìkan ò lè dáyé gbé, ẹ̀sìn kan ò lè dáyé ṣe. Religion kan ò lè dáyé ṣe. Bẹ́ẹ̀ náà lẹ́nìkan ò lè dáyé gbé. Ọlọ́ni wala qad karramna bani Adam. Ara àpọ́nlé tí mo ṣe fún ènìyàn ni wípé hamalnahum fil barri wal bahri. Tí wọ́n èmi Ọlọ́run ni mo pè é fún wọn. Hamalnahum mò ń gbé wọn rìn kì í ṣẹnìkan. Fil barri wal bahri. Lórí òkun, lórí ilẹ̀ ọ̀dàn, lórí afẹ́fẹ́, mò ń gbé wọn rìn group. Wa razaqnahum minat tayyibati. Ọlọ́run ní èmi Ọlọ́run mò ń fún wọn ní jẹ àti mu. The best form of feeding. Ènìyàn lónìí ojú kan náà tí ènìyàn bá jókòó sí yóò jẹ tó jẹ mọ́ koríko, yóò jẹ ẹran ní odò, yóò jẹ ẹran ojú afẹ́fẹ́, yóò jẹ ẹran tí ń rìn lórílẹ̀. Ènìyàn nìkan la fún nírú àtún fún ẹ̀dá kan náà. Ènìyàn ò ní fẹ́ jẹun kó wá mú ẹran kó pa ẹran tán kíkàn ní wá sọ yí pé ó kó àwọn nǹkan kan tí ń fi kún. Mo fẹ́ jẹja ẹjẹ lọ mẹ́ta wá, mo fẹ́ jẹ ẹyẹ tí ń fò lókè ẹjẹ mú wá ẹyọ kan péré ní ọ̀jẹ̀. Ènìyàn la pọ́nlé, ènìyàn la ní kó máa rìn pọ̀, ènìyàn la pè ní social animal tí ò lè dáyé ṣe. Ọmọ ìyá mi mọ kinní kan dájú tí wọn bá ní kẹyọ ẹnìkan péré kó máa bẹ ní gbogbo Lagos State bó ṣe pọ̀ tó yẹn ayé oṣù kan ní ẹyọ ẹnìkan péré kódà kan tó fi ìyàwó ẹtì ẹ kó gbogbo ẹni tí ń bẹ nílùú Ìbàdàn kúrò ìwọ àti ìyàwó ẹnìkan ẹ máa gbé bẹ ayé oṣù. We are social animal. A lè dáyé gbé, a lè dáyé ṣe. Ẹ wò ó nínú ètò Ọlọ́run tó ṣe lórí ènìyàn tí ìjọba ayé bá fẹ́ punish èèyàn dópin, wọ́n fẹ́ lálàsí èèyàn, wọ́n fẹ́ ba ayé èèyàn kan jẹ́, wọ́n lọ fi sí ẹ̀wọ̀n tí wọ́n ń pè ní solitary confinement. Ẹ̀wọ̀n ajálẹ̀ tó jẹ́ pé nìkan ni ó dá wà ńbẹ̀, kò ní rí ìmọ́lẹ̀ kankan, inú òkùnkùn ni ó máa wà, kò wá ní gbóhùn ẹnìkan. Tí wọ́n bá fẹ́ pàṣẹ oúnjẹ fún wọ́n gbé síbẹ̀ ní tí ò ní mọ̀ gbà tí wọ́n gbé bẹ̀. Ìgbà tí ó bá tọ́sẹ̀ kan yóò mọ̀ sí skọ́skọ́ torí pé kò rí ìyàn bá sọ̀rọ̀. Ẹ wo àwọn ọmọ wa tí wọ́n bẹ nílùú òyìnbó kọ́nà wọn jẹ́ kí gbogbo wọn jèrè ìrìn àjò. Ètí ń jẹ́ majority problem fún wọn láì rí ìyàn bá sọ̀rọ̀. Onìkan ní ń dágbó didi flat tó bá ti lọ bí iṣẹ́ báyìí ibẹ̀ ni ó ti rí ìyàn bá sọ̀rọ̀. Àìkú òun bí iṣẹ́ àìkúrò nílé ò lè rí ìyàn bá sọ̀rọ̀. Ìyẹn gan máa ń jẹ́ kí ibi iṣẹ́ wọ ẹlòmíì torí onìkan ní ọ̀dà wà nulẹ̀. Bí nǹkan ṣe lóru òun nìkan ni tó o bá wá pe ọ̀kan nínú wọn lórí fóònù tó bá ra ọmú wákàtí mẹ́ta ń sọ̀rọ̀ lọ ni. Ìwọ ò ní mọ̀ pé fi kíní yẹn pa boredom, ìfi ń pa depression, ìfi ń pa rẹ̀ ni torí pé kò rí ìyàn bá sọ̀rọ̀. Ẹ̀dá tọ́lọ́ ń dá ènìyàn ẹ̀dá akájọ fọwọ́sowọ́pọ̀ ni. Ẹnìkan ò lè dáyé gbé, one religion ẹ̀sìn ẹyọ kan ò sì lè dáyé ṣe. Gbogbo wọn jọ gbáyé ni Ọlọ́run dá ayé fún gbogbo wa ni anáṣù lè ná sí fi Ìbàdàn wà fi àdọ̀rẹ́. Bàdùn lè bàdì wáyé lámúyẹ̀sí òun lè kọ́dà mú. Bàdùn lè bàdì wáyé lámúyẹ̀sí òun lè kọ́dà mú. Anáṣù lè ná sí torí ènìyàn la fi dá ènìyàn
torí aráalé la fi dára oko àjọ ṣiṣẹ́ pọ̀ ní torí mùsùlùmí la fi dá christianity tó gbọ́kàn torí ẹ̀yin ẹlẹ́sìn christianity la fi ní kí traditionalist ọmọ abẹ ẹnìkan ò lè dáyé gbé gbogbo wọn jọ wà láyé variety of things ní lọ́jọ́ káyọ̀ wà interesting ká ní ẹ̀sìn ẹyọ kan ní bẹ láyé ni àti sú àwọn tí wọ́n ń ṣe àti máa rẹ́ra wa jẹ́ jù àmọ́ nígbà tí competition wà ọlọ́run create competition ẹ máa sálápá ń tètè sábìkú ìlànà fẹ́ràn tí mi rọ́bìkún wájẹ́ náà tó adó asama wà àti wàl abd ẹ ṣe competition bẹ́ẹ̀ ṣe wọ́n ní àlìjánnà ìyẹn ló jẹ́ káyọ̀ wà interesting ìyẹn ló jẹ́ káyọ̀ dùn nínú àwọn ẹranko tí wọ́n jẹ́ social animal bí ènìyàn kìnìún jẹ́ social animal ntí ń jẹ́ kìnìún jẹ́ over ẹranko kìnìún ò strong tó tiger o kò lè sáré tó tiger kò lè fò tó tiger tiger ń ṣọdẹ àmọ̀tẹ́kùn mímọ́ yorùbá tẹ́ ń pe tiger sọ tiger ń wọnú omi ń lọ ẹkùn tàbí àmọ̀tẹ́kùn tiger ń wọnú omi ń lọ pa ọ̀nì nínú omi wọn bí kìnìún dákọ̀ wọnú omi kó ló wọn pa ọ̀nì tiger máa fò tí ó pa ẹyẹ ojú ọ̀run níbi tó strong gidi àmọ́ òun nìkan ní máa ń dárìn ọdẹ àdárìn òun ni tiger ní ò jẹ́ kó jọ lórí kìnìún move in batch in group in colony ni kìnìún move ní ló fi ìdó lórí ẹranko títún move bẹ́ẹ̀ òun làwọn termite àwọn kan ìkan wà well organized ara wọn lè nìyẹn ti kẹ́kọ̀ọ́ tí wọ́n ń pè ní division of labour ẹjẹ́ nìkan máa kó cement ẹnìkan máa gbé block wá ẹnìkan máa kó granite ẹnìkan wà lókè ẹnìkan máa juicy that's division of labour báwọn kòkòrò kan bí wọ́n ṣe ń sáyé wọn nù àwọn bricklayer ń bẹ nù wọn àwọn sójà ń bẹ nù wọn àwọn gateman ń bẹ nínú kan tó ń wò ilé tí wọ́n kọ́ tó orí tó ga yẹn wọ́n pawọ́pọ̀ ni wọ́n fi rí kọ́ ìkan ṣe rere fún ènìyàn rí ìkan ṣe rere fálìjànú tí wọ́n fi hàn pé àwọn gbẹ́dà àlìjànú lọ ìtàn Quran níjọ́ tí anabi Sulaiman aleyhi salam Sulaiman fẹ́ parí Kudus gẹ́gẹ́ bí àdéhùn tó ṣe ó bí Ọlọ́run pé kọ́lọ́run ó bóun parí mọ́sálásí Kudus Ọlọ́run sì gbà fún ọ wá mú ọ̀pá ó fi ti àgbà báyìí ó wá pàṣẹ fáwọn àlìjànú ẹ máa kọ́ mọ́sálásí yìí lọ bá a bá kọ́ mọ́sálásí yìí parí àní kú òbí bá a sùsù kan àní lọlé àní sùn àdẹ̀ ní sinmi làwọn àlìjànú bá kò mọ́ wàhálà tẹ́ ẹ bá dé mọ́sálásí Kudus ẹ mọ̀ pé òkúta ńláńlá tí wọ́n fi kọ́ láyé ìgbà tí ò sí katapila ẹ mọ̀ pé kò sí ènìyàn tó lè yí àwọn àlìjànú ni wọ́n kọ́ mọ́sálásí Kudus ó wá gbé àgbọ̀n ó gbé lórí ọ̀pá ó ní wọ́n máa kọ́ mọ́sálásí lọ lọ́sàn lóru àwọn àlìjànú ò sinmi wọn ò jẹun Sulaimana ìjọ tí wọ́n bẹ̀rẹ̀ Sulaimana ti jáde láyé Ọlọ́run wá ṣe mọ̀jíza náà bọ́dì rẹ̀ ò wú kóhùn atẹ́gùn òdẹ̀gbẹ́ ṣubú ó sá wà lórí ọ̀pá ọjọ́ tí wọ́n parí mọ́sálásí Kudus ó kù bí ọ̀sẹ̀ kan ni àwọn ikán tí wọ́n fẹ́ ràn wọ́n lọ́wọ́ wọ́n ti bẹ̀rẹ̀ sí jẹ ọ̀pá tó gbé àgbọ̀n lé ìjọ tí wọ́n jẹ ọ̀pá yẹn tán tọ́pá yẹn wó tí Sulaimana wó lulẹ̀ ìjọ yẹn ní parí mọ́sálásí ó ń bẹnu Quran táwọn àlìjànú wá káwọ́ lórí pé yéé ẹ wò ya dánwò táwọn jẹ àṣọ ti kú ti pẹ́ teamwork ni mo sọ débẹ̀ àní ìfẹ́ ló láyé ìfẹ́ ló lọ́run Yorùbá ẹ jẹ́ ká pàwọ́ ọ̀pọ̀ ká ló fẹ́ ìlàbà fífẹ́ ṣe tí ó dá ìlàbà fífẹ́ ṣe tí ó dá ìlàbà fífẹ́ ṣe tí ó dá o ìlàbà fífẹ́ ṣe tí ó dá ìlàbà fífẹ́ ṣe tí ó dá. ọmọ ìyá mi ó máa ń pa mí lẹ́rìí gan-an tí mo bá rẹ́ nìkan tó ní Ọlọ́run o kò dẹ̀ gbàdúrà wa kó jẹ́ pa wa mùsùlùmí nìkan láwà láyé Ọlọ́run ọ̀dá ayé fún mùsùlùmí nìkan kí kírísítẹ́nì ó ní tó ní bá ṣe dá tó kó jẹ́ pa wa ẹlẹ́sìn kírísítì nìkan ni kò pọ́síbù ẹ̀yin nìkan kọ́ lọ́n dáyé fún kí traditionalist ó sọ pé kọ́lọ́ wọn sì dáyé fáwa nìkan Ọlọ́run ò ní ṣe bẹ́ẹ̀ bẹ́yìn mùsùlùmí nìkan bá wà láyé ẹ ti dá àlìjánnà yín nù ibẹ̀ nìkan làwa gbàgbọ́ pàwa nìkan ni bẹ́yìn kírísítẹ́nì nìkan bá wà láyé ẹ ti dé paradise yín nù bẹ́yìn traditionalist nìkan bá wà láyé ẹ̀yin náà ti dọ́run rere tẹ́yìn náà sọ pé bóyá bẹ́ẹ̀ lẹ́yìn náà ń lọ ni Ọlọ́run ò dáyé fẹ́ nìkan hájọ manage ara wa ni hájọ gain lára ara wa ni kódà lọ́jọ́ aláàmù zari Ọlọ́run ọ̀sàdéhùn pẹ́ ní ẹ̀sìn kan péré ní ọmọ wà láyé o lọ́jọ́ tó lọ́n fẹ́ commission ayé gbogbo àwa ènìyàn tá a wáyé àwa wà bíi tambolo alọ rẹrẹrẹrẹ níwájú Ọlọ́run wá béèrè níjọ́ náà wà idh akhadha rabbuka min bani Adama. wà idh akhadha rabbuka min bani. Ọlọ́run ní ẹ rántí nígbà tẹ̀lé Ọlọ́run tí mo gba àdéhùn lọ́wọ́ gbogbo ọmọ Ádámà tí ó lọ ayé. min dhurriyyatihim. dhurriyyatihim gbogbo àrọ́mọdọ́mọ wọn ni wọ́n pèsè pàdé náà. wa ashhadahum ala anfusihim. gbogbo wọn ni mo ní ẹ jẹ́rìí lórí ọ̀rọ̀ ara yín ó kálukú sọ̀rọ̀ talẹ́sì tẹ́ ẹ bá dáyé. àwa kan sọ̀rọ̀ a ní Allah ìwọ la máa sìn ó wà lákọọ́lẹ̀ mo pọ̀ ó wà lákọọ́lẹ̀ àwọn kan dìde wọ́n là ní sìn ọ́ o òrìṣà làwọn máa sìn ó wà lákọọ́lẹ̀ àwọn kan ní rárá o àwọn máa sìn Jésù àwọn kan ní àwọn tẹ̀lé Jésù ni àwọn ò ní sìn gbogbo ẹ̀ ló wà lákọọ́lẹ̀ ká tó dáyé ó ti wà lákọsílẹ̀ wá tẹ̀síwájú. kọ́ọ̀lù bàlá. kódà àwọn kan sọ wọn lọ́lọ́run àwọn ò ní sìn ọ́ táwọn bá dáyé táwọn èkó o artist làwọn jà àwọn ò ní sìn ọ́
bala sayidina gbogbo wọn ni wọ́n sọ ń dọ́nà pé ajẹ́rìí sádéhùn tá a sì lé ni ọlọ́ni tí mo fi ní kán jẹ́rìí kan sáyìn kó ń kájú kó sáyìn à ń tẹ̀kulu. yawmal qiyamati inna kunna ani àdá. kọ́mọ̀ dọ́jọ́ ẹ̀san ọjọ́ ìdájọ́ kẹ́ ẹ má bàa sọ pé ìgbàgbé ni o. ta ni wọ́n tó sọ pé sìn tiẹ̀ nìkan ni ó wà láyé. a ní dẹ̀sìn pọ̀ ní tí mo ń wí láti jọ́ yìí ariwo tí mo ń pa náà rè pé ẹjẹ́ àjọ gbé lálàáfíà. a ní dẹ̀sìn pọ̀ ní orúkọ búwo ni wọ́n fún akéwùgbàgbé ọ̀dọ́mọ akéwùgbẹ̀rú tán. agbẹnusọ àwọn kèfèrí pásítọ̀ akéwùgbàgọ́ọ̀lù ẹlòmíín ní ìsọ̀rẹ́sẹ̀lú ní kọ̀mẹ́tì ó ṣe ń bẹ̀. ń gbò jẹ́ pé bísínẹ́sì ni gbogbo wọn fẹ̀sìn sí kì í ṣe torí Ọlọ́run náà fi ń ṣẹ̀sìn. kódà ó fi dórí ariwo tẹ́ ń gbọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tí ń pọ́ ọmọbìnrin kan ó ń bú mi tí ń sọ gbogbo ohun tí ọmọ nípa mi wàláhì mo fi sàárè mi búra irọ́ ní gbogbo ẹ̀. ó láwọn tí wọ́n tì mí nítorí gbogbo kí n máa sọ pé léyìí irọ́ ni mo fèsì ọ̀rọ̀ nu tí n bá ti mú ní kọ̀ọ̀kan ìsinú mi ò fèsì ọ̀rọ̀ àmọ́ mo fẹ́ ká yé ọmọ kí ló ṣẹlẹ̀. èmi wà lára àwọn tá a jọ ja ogun ẹni tó bọ́ sórí íńtánẹ́ẹ̀tì tí ń yẹ̀yẹ́ gbogbo àwọn àfáà wa tí ń ṣépè fún gbogbo àwọn àfáà wa tí ń àtáàkì àwọn oníṣẹ̀ṣe tí ń sọ pé ẹ fún mi níjọ́ méje tó bá jẹ́ pé ẹ bá ní nǹkan kan ẹ fún mi níjọ́ méje ẹ̀yin tẹ́sìn yín ṣe báyìí ẹ̀yin tẹ́sìn yín ṣe báyìí tóun ọba ikú iná mọ yín ẹ kúnnù tóun ọba ikú ó lé yóò lé kanjọ́ náà lẹ́yìn ìjọ́ méje ó sọ̀rọ̀ sáwọn oníṣẹ̀ṣe àwọn oníṣẹ̀ṣe padà tú jáde wọ́n bẹ̀rẹ̀ sí àtáàkì Ọlọ́run Allah ẹnì kejì òun ló jẹ́ pé bíbélì báíbù lòun máa ń ṣe comparative akìlọ̀ ẹ lọ rántí láti 2020 tí mo ti ń pariwo pé tí àwọn kírísítẹ̀nì bá lọ dé yé gbogbo tí wọ́n mọ̀ nípa ìsìláàmù ni wọ́n mọ̀ sọ yóò sì máa jọ bí òdodo ara rẹ̀ ní ànábì jí pátápátá ànábì ò dẹ̀ jí nǹkan kan ara rẹ̀ létà tírìtì lánàá tí wọ́n sọ pé eré sìgìdì ní jẹ́ àlá ẹ̀yin lẹ fà á àwọn méjèèjì yìí ńlá ní kéèsì pẹ̀lú ní different court èmi àti Emma pẹ̀lú ìyàwó àti ibẹ̀ ní Germany tí n fẹ́ dárúkọ wọn nítorí ìdí pẹ̀lú bàbá Bariga àtàwọn míì tí gbogbo wa kóra wa jọ pé àwọn kan ni wọ́n sacrifice àmọ́ orúkọ mi hàn lálá lórí project yẹn pé bá a ṣe máa ń gbààwẹ̀ tẹ́lẹ̀ kọ́ nìyí níbi ọdún 3-4 sẹ́yìn ẹ gbàgbé ni pé èpè la fi máa ń gbààwẹ̀ nínú Ramadan tí wọ́n máa gbé ìhòòhò obìnrin jáde ẹ gbàgbé ni àwọn èèyàn yìí rí i pé ìgbìyànjú wa lé àwọn kúrò lórí igbá wọ́n fẹ́ stage comeback ó dẹ̀ wà nínú wa arákùnrin tí mo wí yẹn tí mo sọ wípé tírípù kan ìtólè ó wà nínú wa tí bá ń ba ayé ẹnìkan jẹ́ lọ́wọ́lọ́wọ́ tó bá rí pé nìkan lọ dá sí tí ń support ń tàn kódà kẹ́nìkan máa kọ́mẹ̀ntì kó jẹ́ni tó lórúkọ yóò sọ ìdáǹdí tẹni tí ń kọ́mẹ̀ntì yẹn ìṣesí ẹ̀ ní pé tó bá ti rí wípé ìwọ lọ dá sí yóò padà wọ́nà tí ó parí ìjà pẹ̀lú ẹni tí ń ba ayé ẹ̀jẹ̀ yẹn tó bá parí ẹ̀ tán yóò wá set against ẹni tó ràn lọ́wọ́ ẹ lọ gbogbo tó ti ṣẹlẹ̀ kọjá àwọn ni wọ́n jọ pawó pọ̀ lórí pé lọ́ọ́ bá ló kọjá kẹ́nìkan máa gbọ́ wá sí rẹ̀ mọ́nú Ramadan náà àwọn ni wọ́n pawó pọ̀ bá ló kọjá nítorí nǹkan kan tá a mọ̀ pé orúkọ rẹ̀ ń bẹ́ẹ̀ kán lè bá blọ́ọ̀kì bá ló kọjá kíjọba ó lè bá sọ pé ẹjọ́ kò ní kò tọ́ wà wọ́n jọ pawọ́ pọ̀ ni wọ́n ti ẹnìkan síwájú ẹni wọ́n ti síwájú ẹni wọ́n fabricate rọ́ ní àwọn ọ̀rọ̀ tí ọmọ búra téèyàn ọmọ rò pé ṣé Islam lè yẹ Ọlọ́run Ramadan náà ń bọ̀ tó yẹ kójú ó ti àwa mùsùlùmí pé sótó yẹ ká bá wa níbi à ń bẹ̀ bú sótó yẹ ká bá wa níbi páyẹ̀ yẹ ẹ̀sìn mo ti wọ ní kàkán yìí bóyá ń gbà mọ́ bẹ́ẹ̀ secondary school ni èmi àtàwọn ìyàwó mi bí ológbò làwọn ń dì mọ́ra wá kiri Ọlọ́run ṣàánú mi gan Ọlọ́run mi ò fi ní sílẹ̀ nígbà kan nítorí náà ẹ̀yin tẹ́ gbàgbọ́ yé tí mo gbé dání pé àlàáfíà ni mo gbé dání nítorí wà lábẹ́ ọ̀rọ̀ yẹn nìyẹn bẹ́ẹ̀ bí ìjọba kan bá fight corruption fight ìjọba yẹn padà mo fight àwọn tí wọ́n fẹ́ sọlẹ̀ Yorùbá dọ̀tá ara wa Ọlọ́run fún wa níjà yẹn jà èmi àti gbogbo àwọn tá a jọ jàjà yẹn kọ́lọ́run san wọ́n lẹ́san dáadáa kódà tó fi dórí bàbá mi mo ti rò ní Markaz àfihàn olówó gbogbo wájọ dá agbára jọ ni láti fèsì fitna yìí wọ́n wá rí i pé Akéwùgbàgọ́ọ̀lù tó ń sàǹdì lókè àkọ́kọ́ tí a kọ́ sẹ́ni pé bí Ramadan ṣe ń bọ̀ gbogbo pages wa ní ẹja gbà with intention pé níta program sílẹ̀ tó bá dé kò ní ráyè fèsì náà wá bẹ̀rẹ̀ sí yọ fíìmù lọ́tún lọ́sì èmi ọ̀wá ní èsì kan ẹni tó sọ̀rọ̀ kókó ẹ̀rí wá sí kóòtù ni kí wàá ní evidence tí mo wí bàbá ìmáàmù àgbà ìlú Ìbàdàn àfihàn olówó ọlọ́mọba sàlékún dáadáa bàbá wọ́n pè mí ní few days sẹ́yìn pé àwọn fẹ́ dá sọ̀rọ̀ yìí tí wọn náà bá ń bọ̀ mú èèyàn mẹ́jọ dání sẹ́nìkan ti mú èèyàn mẹ́jọ dání ni bàbá ìmáàmù ní ẹni tí ó sọ̀rọ̀ rẹ̀ láì dáa tí gbogbo ayé ń wí yẹn ó ti kọ orúkọ èèyàn mẹ́jọ o mo wá ní bàbá ẹ jẹ́ kí n rí orúkọ èèyàn mẹ́jẹ̀ẹ̀jọ tó kọ kí n lè bá a mọ àwọn tèmi náà sọ pé kán máa bọ̀ ìgbà tí orúkọ àwọn mẹ́jẹ̀ẹ̀jọ tí wọ́n fi hàn mí number 1 Onsaka of Lagos ẹni tá a ti gba bench warrant lórí ẹ̀ lórí pé ń bú àwọn bàbá wa ó ní number 1 lórí list number 2 ẹni tí ń fi àwọn Christianity ẹlẹ́sìn Christianity ṣẹ̀sìn táwọn náà dá padà òun ní number 2
Number 3, ẹni tó ti bà mí lórúkọ jẹ́ rí nílùú Ìbàdàn tí mo gbé lọ kóòtù tí wọn ò jẹ́ ọwọ́ kóòtù tí wọ́n bẹ̀ mí. Ẹni kíní ẹni kejì àwọn méjèèjì náà bẹ́ẹ̀ nínú àwọn tọkọ mo ti rí list yẹn mo ní okay ó yé mi. Arákùnrin màá wá nígbà òdìjọ́ kejì bàbá pè mí pé àwọn ti kìlọ̀ pé àwọn èèyàn yìí ò gbọdọ̀ wá mọ́ o torí àwọn mọ̀ pé ò ní wá táwọn èèyàn yìí bá wá. Mo ní bẹ́ẹ̀ ni bá mi ìfẹ́ wá wọ́n ní wọn ò ní wá mọ́. Àmọ́ gẹ́gẹ́ bí ẹni tó study òṣèlú tí mo dẹ̀ study psychology mo mọ̀ pé wọ́n padà yọjú. Mo wá ní sùúrù bí wọ́n ṣe ń pè mí tó láti aago 2 mi ò yọjú. Ó wá di bí aago 6 mo páàkì síta bàbá ìmámù mo á ní kẹ́nìkan lọ bá mi wo ohun tí ń ṣẹlẹ̀ ńbẹ̀. Wọ́n wá ń fún mi níròyìn pé ẹni tí ń àtáàkì àwọn kírísítẹ́nì ọwọ́ okó ọlọ́pàá bíi 10 dání okó mo kó dání. Ẹni tí ń àtáàkì gbogbo àwọn bàbá wa tó gbéṣẹ́ fún ẹni tó ń bà mí lórúkọ jẹ́ yẹn òun náà kó sójà dání òun náà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Sẹ́kẹ̀ndì náà wà lọ kó àwọn ọlọ́pàá kásọ̀tà bàbá ìmámù di ibùdó ogun ni àwọn tí wọ́n ti gba bẹ́ńkì warrant táwọn wá kiri rè àmẹ́mi ò ní sọ̀tà bàbá mi dojú ogun ọbẹ̀ tà kí n má yọjú síbẹ̀ ni mo fi kúrò ń bẹ̀. Gbogbo èyí tẹ́ ẹ bá mọ̀ pé ọ̀rọ̀ yìí kan yín àlàáfíà ilẹ̀ Yorùbá kan yín wàláhì mo fi Ọlọ́run búra wọ́n fẹ́ padà sí bí wọ́n ṣe ń sọ wá dọ̀tá ara wa ni ló wà lábẹ́ ọ̀rọ̀ yẹn kò sí nǹkan kan ní ìlàbẹ̀ ju pé wọ́n fẹ́ ba orúkọ tó dáa jẹ́ tọ́lọ́run fáwọn kí wọ́n lo opportunity yẹn fi stage come back kí wọ́n tó máa da gbogbo ẹ̀rú bọ́sẹ̀ ń dàrú tẹ́lẹ̀. Ìdí nìyẹn gbogbo ẹ̀yin mùsùlùmí tẹ́ gbàgbọ́ yá àlàáfíà lẹ́nu àti ògbà gold ẹ dìde ẹ ràn mí lọ́wọ́ ẹ fún mi ní support. Ẹ̀yin ẹlẹ́sìn traditionalist tẹ́ gbàgbọ́ yé pé mi ò ta kẹ̀sìn yín mi ìsìn bá yín dẹ̀sìn pọ̀ ẹ dìde ẹ ràn mí lọ́wọ́. Ẹ̀yin tẹ́ jẹ́ Christians tẹ́ gbàgbọ́ yé pé àlàáfíà ni mo gbé dání ẹ dìde gbogbo yín ẹ ràn mí lọ́wọ́ lórí àwọn èèyàn yìí. Wọ́n fẹ́ sọ irọ́ dòdòdó ẹni tí wọ́n gbéṣẹ́ fún ó ní nǹkan tó plan pẹ̀lú n tó sọ yìí pé ó ń fi àáké sí gbẹ́rẹ́. Ẹni tó gbéṣẹ́ fún ọ̀kan nínú strategy ẹ̀ tó máa ń lò ní pé tó bá fẹ́ bá yé ẹnìkan jẹ́ yóò wá wẹ́ni táyé rẹ̀ ń bàjẹ́ lọ́wọ́lọ́wọ́ tí ń ṣépè fún yóò wá drag ẹnìyẹn lọ́ba. Ọmọ tó pààyàn nílùú Ìlọrin ni wọ́n fẹ́ drag orúkọ mi wọ̀ mọ́sọ̀ tí wọ́n sọ pé ìlú Ìbàdàn lórí wà kẹ́tọ́ padà lórí padà nílùú Ìlọrin wọ́n fẹ́ káwọn èèyàn believe pé mi náà ń ṣerú ẹ̀ ńlọ́fà wọ́n fi àáké sí gbẹ́rẹ́ kó sí nǹkan míì tó wà lábẹ́ wallahi mo fi sàárè mi búra yọrọ wọ́n fẹ́ da ilẹ̀ Yorùbá wù ni. Èmi ti play role tèmi mùsùlùmí tó nífẹ̀ẹ́ àlàáfíà kírísítẹ́nì tó nífẹ̀ẹ́ àlàáfíà traditionalist tó nífẹ̀ẹ́ àlàáfíà tẹ́ ẹ bá dìde láti support mi lórí ọ̀rọ̀ tí ń bẹ́lẹ̀ yìí tí wọ́n bá lọ sọ irọ́ dòótọ́ yóò wà nù rẹ́kọ̀dù pé mo sọ tèmi. Part 1 wà sí yìí ni tó bá dọ̀la a continue part 2 ọmọ akẹ́wọ́gbẹ̀rù ìtò mo ní kí ẹ má ṣe kà nítorí pé rere lọ́lúwà fi san rere. Ẹ̀dá ẹ ṣe rere nítorí ọ̀la. Ẹ̀dá ẹ hùwà rere nítorí ọ̀la. Ọ̀la ẹ̀dá ènìyàn ló pàtàkì jù. Kò sẹ́ni tó mọ̀la. Ẹni fẹ́ ra lé ẹ bá lè ṣe àti ògbàgbọ́ òdìdó ọ̀pọ̀ ẹ dákun abẹ́yìn ni ẹ bá wa ra ọjà ẹ̀yin lè ń jẹ́ ká bùkà àánú Ọlọ́run ní wọ̀nyí. Thousands acres of land a ní ọ̀nà Èkó ọ̀nà Ṣẹ́yìn kódà bẹ́ẹ̀ yẹn fẹ́ ra lé a ní káàkiri. Ẹ mọ̀ ọmọ yín wá sí ilé kéwu wa àti skul wa àwọn ọmọ náà lálùbáríkà hajj 2025 ẹ tẹ̀lé lé sí Akeugba Gold ẹ gbádùn hajj yín dọ́ba. Bákan náà ẹni wọkọ̀ ẹni wáyà ẹ text message ẹni ọjà àǹfààní lọ́kọ-láya tó jẹ́ pé ó kọ tí ọ̀dà ni wọn ò fi fẹ́ ẹni tó mú wá tó jẹ́ mọ̀lẹ́bí ẹ̀ ni wọ́n fi dàrú ní okùnjọ́ 5 tí wọ́n ṣe marriage nígbà wọn gbọ́ pé àbúrò lágbájá mọ̀ ni gbogbo family ní Ọlọ́run ní dáwọn fẹ́. Mo lọ bá bàbá wa ibà kìsí tí mo lọ bẹ̀bẹ̀ pé ẹ dákun ẹ bá ń bẹ̀ wọn kọ́ mọ̀ bọ́mọ yìí nú jẹ́ wọn lágbájá mọ̀ ni ìran àwọn ò ní fẹ́ràn rẹ̀ láyé òun lọ́wọ́ jáde tó dẹni rí báyìí ní ìsìn lọ́sàn-án gan. Nítorí náà bàbá wa ti ń sanwó wá sí i bàbá Dr. Awa Ibrahim Abíọ́lọ́run fún yẹn ní máa padà sí ibú ọkọ̀ ọkùnrin mọ̀ náírà wọ́n sanwó wá sí i lórúkọ bàbá wa náà ìbí àgbà lú ọ̀fà tẹ́lẹ̀ bàbá wa Kéwùsọ́lá Ọlọ́run já pàdé wọn lálùjánnà a tún sanwó wá sí i lórúkọ bàbá wa Látàndá tí wọ́n jẹ́ bàbá tó bí bàbá ìyá wa kún ìmọ̀ náírà Ọlọ́run já pàdé bàbá lálùjánnà àti kájájọ kásìkò lọ̀rọ̀ ayé jẹ́ kájájọ rè kásìkò lọ̀rọ̀ ọmọ Alátàndá dájọ́ ó sì yọ lára mọ̀ náírà Akéwùsọ́lá dájọ́ ó sì yọ lára Bùráhímà kádájọ́ kásìkò lọ̀rọ̀ ọmọ kádájọ́ rè kásìkò lọ̀rọ̀ ọmọ kádájọ́ kásìkò lọ̀rọ̀ ọmọ Alágbẹ̀dẹ dájọ́ ó sì kó lára màdàrà kádájọ́ kásìkò lọ̀rọ̀ ọmọ.